ẹ̀yin wa ẹ bá ní kìlọ̀ fún bàbá wọ́n mọ̀ yan Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n fẹ́ yan o tí wọ́n bá ti yan Ààrẹ Ọ̀nà Kakanfò ó kọ̀ wọn parẹ́ nù òwe ìtàn èyí tí wọ́n fẹ́ ṣe wọn àwọn tó ṣáájú wọn jọba níbi wọ́n ti jẹun wọn ò ṣe bẹ́ẹ̀ láyé bó ló ṣe wá dórí akáyín tákàrọ̀ wà dégun ẹ bá ní sọ fún wọn balẹ̀ ìgbà yálà ní ọ̀tẹ̀ fún Emir Ìlọrin o Emir Ìlọrin ti dàgbà bàbá tó ti wọ bẹ́yà 85 or 89 years tí n bá ṣàṣìṣe bàbá àkọ́kọ́ ní pé bàbá yẹn kúrú àkọ́kọ́ ní pé Emir Ìlọrin kúrú Aláàfin ga bàbá yẹn tó wá wà lórí ìjókòó ẹ dákun ṣé sáráàfin ṣé wọ́n fa Emir dìde ni pé ẹ dìde dandan ni pé ẹni tó kú lọlẹ̀ tó tún wá jókòó dandan ni pé ẹni tó wá fẹ́ bàbá wọ́ yóò ṣe kí ni o yóò tẹ̀kọ̀wọ́ ìlú bá tó ẹ̀sìn làákàyè lájọ aláyé ti dáyé a gbọ́ rí pé ẹnìkan jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó kọjá òde Ọ̀yọ́ ní wọ́n ti máa fi hàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó gbé kíni oyè jagunjagun ni kì í ceremonial title oyè jagunjagun ni oyè kíni oyè jagunjagun ni oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ti á fẹ́ sọ di ceremonial title kí ló dé torí pé kí ni wọ́n máa òde Ọ̀yọ́ ni wọ́n jà tí empire Yorùbá tó fi fẹ̀ tó fi dé Benin Republic lọ ìpẹ́ nìkan àjókòó jẹ́ kẹtẹ̀ náà àfíà kan máa rẹ́ yìí yóò náà bọ́ ẹ wá ní ẹfẹ́ yan kíní kan ẹfẹ́ yan gbá ẹfẹ́ yan àwo tí kálàfin ọlájúlẹ̀ kẹ́ balẹ̀ Yorùbá jẹ́ mọ́ lọ́wọ́ ìbọn mọ́ ń lu òní tí ó ti la gbọ́ nígbà láàfin jọ mọ́ ń lù ó sì dojú lówó ọba Yorùbá kò ní fẹ́ kẹ́ balẹ̀ Yorùbá jẹ́ mọ́ lọ nípa ẹ̀sìn ní àwọn ìtọ́ kí wọ́n yàn kí wọ́n yan àwọn ìtọ́ kan yàn kàkí òjò ìkàkí ọ̀dà mo rí àwòrán kan táwọn èèyàn ń gbé káàkiri lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ àwọn òpònú ọmọ kan ọmọ àlélẹ̀ Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí ìrẹnu sí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù ọmọ kútíkù ọ̀gbọ́dọ̀ pọ̀ ọmọ àrùntàrùn ọ̀gbọ́dọ̀ ṣe ọmọ òfò ọmọ àdánù tí kankan ọ̀gbọ́dọ̀ ṣe ń bẹ kí n tó máa tẹ̀síwájú mo fi àsìkò kí bàbá mi ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé kú ayẹyẹ ìwúyè ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n fi Ṣèyí Bọ́lá Ahmed Tinubu jẹ àti sẹ́nitọ́ Yari tí wọ́n fi jẹ ọba lóyè gbogbo ilẹ̀ Yorùbá kí wọ́n kú ayẹyẹ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run kékeré léyìí mo nígbà pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí wọn gùn pẹ́pẹ́pẹ́ tí wọ́n tún fi àwọn ọmọ Yorùbá ojú ọmọ Yorùbá tí wọ́n tún fi jẹ àwọn oyè ńláńlá nílẹ̀ Yorùbá tí ó jọ sojú gbogbo wa ẹ̀mí gùn fún bàbá Aláàfin àti gbogbo àwọn alábàárìn wọn àti gbogbo olólùfẹ́ ilẹ̀ Yorùbá pátá lórí ọ̀rọ̀ tí wọ́n bá lọ àwòrán tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àwòrán ọba bàbá Aláàfin Ọ̀yọ́ àti bàbá ọba Ìlọrin ní Ìlọrin ṣé wọ́n bá wòrán wá pé bàbá Aláàfin Ọ̀yọ́ àwòrán náà lẹ̀ ń wù lẹ́rí pé ṣe kò sí rọ́ńbẹ̀ bàbá tẹ̀ lọ lẹ̀ lóòótọ́ tí wọ́n fi náwó sí bàbá wa ọba Ìlọrin ní Ìlọrin àwọn tó wá bẹ̀rẹ̀ jọba pé Aláàfin Ọ̀yọ́ ọ̀tẹ̀ òpónú kan ti ẹ̀kọ́ sórí ojú òpó rẹ̀ pé Aláàfin ọ̀ ń bẹ̀rù kò fẹ́ jẹ́ kí Emir Ìlọrin gba Ọ̀yọ́ bó ṣe gba àwọn yòókù lọ́wọ́ rẹ̀ ẹ̀yàn ṣe ponú ganan ìgbà tí bàbá yín lọ sí ọ̀dọ̀ Emir bàbá wa Emir Ìlọrin àgbọn kankan tí Sultan Sokoto bá àti bàbá yín bá jọ jókòó sí àṣepọ̀ tí wọ́n bá ṣèpàdé ẹ mọ̀ pariwo pé ẹ ní sọ kankan ṣùgbọ́n tó bá yẹ pé Sultan Sokoto àti ọba Aláàfin Ọ̀yọ́ ní ẹjọ́ dúró ẹ ní wọ́n fẹ́ gba kíní kan Aláàfin Ọ̀yọ́ fẹ́ gbàbọ̀dé àbẹ́yẹ̀kẹ́ ọba kan tó bá ti jẹ́ pápá lọ́ba olúwo tó bá dúró pẹ̀lú Emir Ìlọrin àbí Sultan Sokoto ẹni wọ́n ti fẹ́ gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá o wọ́n ti fẹ́ gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá ṣùgbọ́n tí bàbá yín tí wọ́n bá ìkéyìí àwọn ọba ilẹ̀ Haúsá àbí nǹkan àbí tó bá jẹ́ ọba mùsùlùmí kan ya fọ́tò ẹ̀ ní sọ pé wọ́n fẹ́ gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá kí ló tẹ fẹ́ràn àbòsí ẹ̀sìn mọ́jẹ̀ ń tàn yín jẹ èyí tẹ́ ẹ ráwọ́lé ẹ mọ̀ balẹ̀ Yorùbá jẹ́ o ẹ mọ̀ sí kíni ẹ mọ̀ balẹ̀ Yorùbá jẹ́ ìta ní balẹ̀ Yorùbá jẹ́ ní pé gbogbo tí ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí ó sì inú tàn tí ó sì inú ṣẹ̀dálẹ̀ Yorùbá ẹ ti ń ṣe é kán tí ì bá sì máa tara nìkan tí ì sì ṣe pé ẹ jẹ́ nítorí pé ẹ sáfẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ wá débẹ̀ tó kàn yín kọ̀ọ̀kan yín ní tí ò bá sì ti kàn yín kí ló ṣe kíni kí èèyàn ra fàṣẹyìn gbogbo ọmọ Yorùbá tó ọmọ rẹ Yorùbá ni tó ọmọ rẹ Yorùbá tí ìrìn rẹ sì jẹ Yorùbá tí èso máa lè gbogbo bá ti ń sọ̀rọ̀ Aláàfin láì dáa tó bá mọ̀ pé tó wà pé báyà tó ní ẹ̀mí kan fẹ́ nìkan tó bá lè dìfẹ́ǹdì Aláàfin bẹ́ẹ̀ síra sí kíni síra pẹ̀yìn dàkọ́ ọmọ lórí bẹ́ẹ̀ kọ́ tó bá sọ̀rọ̀ aburú pa Aláàfin ìṣẹ̀dá àwọn bàbá tí wọ́n ti jẹ Aláàfin tó ń jà fún àwọn Yorùbá tí Yorùbá fi débi odò lónìí yóò bí ọ lè rí làákàyè ìjọpọlọ ní ó sí Aláàfin sọba ayẹyẹ ọba tó mẹ̀tọ́ láláàfin ààrẹ ẹ̀tọ́ tálààfin mọ̀ iná ló jí ẹ má Aláàfin lọ́ta lónìí pé ẹ̀tọ́ mi
n gbọ́dọ̀ dojú ẹ̀ bolẹ̀ lórí bí mo fẹ́ sàpọ́nlé ẹnìkan ara ẹ̀tọ́ tí wọ́n mọ̀ ni ọ̀jẹ̀ kálàáfin ọ̀ sí kí ni ọ̀jẹ̀ wọn gbà fún yín ẹ fẹ́ joyè ọ̀kan lọ́mọ wọn là ń fún yín 48 hours tó bá jẹ́ pé lóòótọ́ ni lágbára tẹ́ ẹ mọ̀ pé ẹ tó bẹ́ẹ̀ kí ló tẹ́ yí padà kí 48 hours tó tẹ́ ẹ pè ní Yorùbá land mọ́ èyí tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ bá ṣe àbùkù bọ́ àbáyé tí ọ̀pẹ kò jù bẹ́ẹ̀ lọ ó dàbọ̀.